adúpẹ́ fún Ọlọ́run. Ẹ̀jọ̀gbọ́ ìṣẹ́jú márùn-ún owó ti tó láti sọ ọ̀rọ̀ fẹ́ni tí ò bá máa ń pa ọ̀rọ̀ púpọ̀. Wọ́n bá fún yẹn ní mọ̀ọ́dú tí gbó ènìyàn sì wà mí nínú mọ̀ọ́dú yẹn. Wọ́n bá fún táìmù wọ́n ràn lọ́wọ́ ni. Lórí wọn á ní kó máa ń pẹ́ lọ. Wọ́n gbọ́dọ̀ àrí bí àti kó mọ̀ wẹ́wẹ́. Ìrìn ta ló fẹ́ sọ̀rọ̀ pa alájẹ́ àgbà tó tún wá dé èjì ìgbẹ́rẹ̀ ní tí wọ́n há mọ́ níbi àlàfo òbí wọn yìí. Gẹ́gẹ́ mọ̀ ní pé èyí dáadáa ni wọ́n. Wọ́n sì jẹ́ ẹni tí báyà láti gbé ìsálà ní lọ́wọ́ wọ́n lè bàlágà ìsálà. Tí ò bá já wọn ni wọ́n fún yọ náà gbogbo àyà ní problem. A bá lọ fún gírímẹ́ńkáyì ní tí àbáta ń gbébọ̀ wáyé tí ò jẹ́rú bàbá wa gbà. Mufti Muhammad Kamaluddin Al-Adabi Al-Arbaji tí o bá dáwọn ni wọ́n jẹ́ ọmọ kí wọ́n bá gbà kò ní sí àdàbíyà. Bàbá wa Mufti bẹ́ẹ̀ni yìí gbogbo Amẹ́ríkà àǹfààní tó pọ̀ lórí kíkìmọ̀ bẹ́ẹ̀ bí pé Ọlọ́run fún ẹlẹ́sẹ̀ méjì. Tábà dàgbà wọ́n fi kárí lọ. وما يعقلها إلا العالمون وما يذكر إلا أولو الألباب. Ó bá understand ayé wọ́n tó sáàtì máa lọ́rùn ní àlè lọ́rùn àjọba yìí náà ni wọ́n tó bá fún problem wà á ní problem. Sàlámù aláìlá mo rí ọkùnrin níbi àìní. Àwọn ọmọ tí ẹ̀fọ́ kan bá lẹ̀ die fans. Die loyalty. Ọmọ ọkọ ni wá nánú rijal wallah máìkì yìí gbogbo ayé ní gbọ́ báyìí nánú rijal ibẹ̀ lọ́nà bùrọ̀ alibaba wàlá ọ̀dà àná wàlá ọ̀kà sáánà kúdà lán aliwánà tọ́lá pẹ̀yìn lọ́kọ̀ mi tó dáa tó lè tó pẹ̀yìn lọ àwa àti ìjọba ni. Olókùn ni wá wàláì náà rìjà ẹsẹ̀ ọmọ kan ní ìmọ̀ ìmọ̀ kéré nù kàtà mi sáyé tó wá sí ìmọ̀ kẹkẹ lọ́wọ́ máa fọ́jú lẹ́mọ̀ ìmọ̀ kéré nù kàtà mi sáyé ìmọ̀ kọ́ ní pàkẹ́ bọ̀ nǹkan. Amina. Mo kéde tí mo lò bàbá a sì fi rí àfàdà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ fi kó gbogbo ayé dànù ibi ò níbi ní fún nù ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lẹ̀ ní ìmọ̀ pé yẹn lè fi sórí ire tó báyìí yóò mọ̀ ara àbọ̀dà mọ́ni ni mo ti kọ́. Sọ́bùrù àti ọ̀bà fún mi là. Ní 1989 mo lọ sọ́dọ̀ wọn lókè mo ní gómìnà ní mọ̀kọ́mọ́ bí àrírí ló fẹ́ kí mọ̀kọ́mọ́ lè ké wọ́n ní wọ́n wá wọn rí wọ́n ní tàbí bí àpá ló mọ́ta ó nìyẹn ó ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kẹ́nìkan mú mi lọ bá wọn ní ilé wọ́n á jẹ́ wọn mọ́gíríbì àṣẹ̀ṣẹ̀ parí wá sí inú ọgbà ẹ̀ tàbí àìlórí nínú fáǹsì wá sí ìjọba nínú àjọmọ́ wà bẹ́ẹ̀ ni tó fi dájọ́ bára tó fi wọ́n tó kó wọ́n káfá aláwọ̀sá aláwọ̀-rí dàbọ́dí sẹ́yìn nínú ilẹ̀ ádámì Habibullahi Sheikh Kamali Habibullahi Sheikh Kamali. Táwọn sì kọ́ yóò subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. Táwọn kìíní ọ̀hánú fíìmù tí wọ́n èmi ní sí àwọn yẹn kan tó ń ṣe ìgbìmọ̀ wọn àwọn ìdáàbò lọ́wọ́ ọdẹ ìgbàgbọ́ yìí lọ́pọ̀ ọkùnrin èmi lọ́wọ́ sàbọ̀dà ẹ kàn ní ìwà ṣe rí ìrìn ìta àti ìdáná pọ̀. ìwọ náà wọ́n yẹ kó fura pé ẹ yóò ní báyìí lọ́wọ́ ní káwọn ti ká pọ̀ rẹ̀ ẹ̀yin fàdé lẹ́kùn tó lè lókun tàdá
àjọwà ló tẹ́kù ni orí tẹ́kù náà ló wà àjọ ṣe màmá ni o lè ṣe lẹ́yìn wa ká má sọ lẹ́yìn wa ká má tú kò lè yé wọn kàtó ò tí ì di pírọ́blẹ́mù yìí ẹgbẹ́ wọn kò wá sí ìwú yìí kò ní mọ́ ti ń ayé ó máa òkú pẹ̀lú àwọn kan fìdí náà ní ilẹ̀ jágbó àwọn arígbó ọmọ ẹ̀jọ́ náà àwọn arígbó wa ní ẹgbẹ́ ó wà bàbá wọn lọ́dà kírun mọ́ kírun lọ́dọ̀ ẹ̀ nílé wọ́n wá wọn ní bàbá yìí ẹ̀rí bàbá wọn yìí ó gbà tí mo tó bí tí mà ẹlẹ́ẹ̀kejì wọn lọ bá wà ní abá àkàtì ìhun rẹ̀ máa ń kú báyìí òun ní hálì mú gbàdá ó kú báyìí báyà gbẹ́gẹ́ wọlé abájọ kan wà láti lórí ẹ̀fẹ́ kí ní skẹ́pù ọ̀dọ̀ bàbá pápó ni wọ́n ń wí bàbá ní kí ló ṣẹlẹ̀ dání àwọn ọmọ ni wọ́n ń jà wọ́n ní afọ́ akẹ́kọ̀ọ́ àgbàjì ní wọ́n ní kọ́ wọlé sọ wọ́n wọlé bàbá ní ẹjọ́ wọlé gbàgbé gbàgbàjì bọ́ gbé mọ̀kọ́mọ́tò àyè fún báyìí mọ̀kọ́mọ́tò àbí àkókò yẹn títọ́ mi bàbá náà fún mi òun ni ọgbọ́dọ̀ mọ̀kọ́ ọmọ lẹ́bi kọ́ra àtúbàdì pé mo kí mọ̀kọ́mọ́ báyìí bàbá wa mú fi náà fún mi báyìí pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá ló mọ́ta wọ́n jọ wọn nú ọkọ̀ kan náà pọ̀ ní tábà ẹni tábà kó sọ́kọ̀ nínú wọn tó bá bọ́ ọ́lẹ̀ ó sọ̀fọ̀. dàhánájà káwọn afákàtà sọ dàhánájà káwọn ìmàṣàwò. ìmàṣàwò dàhánájà káwọn ìmàṣàwò. ó ní máa kéwù bí kàtí ò ń ké fún ẹ ó máa ké wọ́n ti ké ìmàṣàwò. dàhánájà káwọn ìmàṣàwò. ìlà fàwọn mùhàyàbí. ìlà fàwọn mùhàyàbí. àwọn ẹni ọlọ́run wọn kó wá sínú ọkọ̀ kan náà pọ̀ ni ó yẹ kí àwọn sùnmùrà àti àdàbí káwọn ní mítìnì gan sùnmùrà àdàbí káwọn ní mítìnì papọ̀ wọn bàbá àfa àtàlù mi ní ọ̀rẹ́ àfa àgbà ni wọn lọ́jà dàbí bàbá kàmálì ọmọ kéwù wọn ni wọn ọmọ kéwù tí wọn fi kàrámà kan kéwù tí ó dààmú ẹni bá ti kàmálì mú pẹ̀lú ìdààmú àbùkù tó blò ó máa blò yẹn yẹn nù lọ́wọ́ bí wọn ò bí wọn sí lọ́rin ká wọ́n lọ rọ̀ ọ́ mọ́ta wọ́n mọ̀ ní jẹ́ àwọn àdí wọ́n mọ̀ ní wọ́n jẹ́ àbọ̀dà tí bá yẹ kí lọ́rin náà bí ẹ̀fọ́ sí wọ́n wá kí bá kàmá kó wọn sí ànábì gẹ́gẹ́ ni wọ́n jẹ́ ẹni tó wá fojú kùnà báyìí wọ́n jọ lò gbà lẹ́ni kí n sọ̀rọ̀ rẹ̀ bàbá wa gbà mufti onísùúrù olóríire dẹ́ńtà àwọn olórí ikú láìta àwọn olóríire òpin tó sún yìí lára wọn nínú oríire ni wọ́n ń bẹ lára mi mo lọ́wọ́ àṣẹ tàbí àdébí tẹ́ pé gbogbo tó máa ń bẹ àwọn pátá ìtumọ̀ á lò lè gbé lábàjẹ́ mo ní kúrò àyẹ̀kẹ́ tó máa fi ń ti sàkàrà lábàjẹ́ tó máa fi ń sàkàrà wọ́n ń gbé kúrò àyẹ̀kẹ́ mú báyìí lọ́dà bíyà tí bàbá kúndà kúndà máa ń fún ọ̀rọ̀ mọ́ríyá náà wọ́n ní kíní kan tàzá kọ́ọ̀tì yàtàzá kọ́ọ̀tì tùzá kìtì àlẹ́ ìlú nítorí bá ń jẹ ní ìyá àbò tó sí ń bẹ̀ ní Buhari kọ́ Buhari dà àrí nǹkan ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ yìí wá ní babalẹ̀ àìsẹ́gbẹ́ yóò wọ́n lọ sọ yóò ní sìn yín mọ̀ yóò padà dáadáa tí mo fi rí ọ báyìí ẹnìkan bẹ ní Ìgbòho ó ti kú ọlọ́run dábàá wa kẹ́ ẹ̀. Amínà. kánú àwọn olówó ayé ó fẹ́ràn bàbá gan ó láìpẹ́ bàbá gán tó wà ní dáàbò ẹ ti mọ̀ ó láìpẹ́ bàbá gan tí wọ́n fẹ́ dáná yóò àní kí n máa sọ̀rọ̀ bàbá fún ó ti fi ìsọ bàbá fún gbàmọ́kà ó ní aráàbò báyìí lẹ́sọ̀rọ̀ ilé àdìgà ètò ìjọba kàmẹ́. àwọn gẹ́gẹ́ ọlọ́run náà sì lọrin lókè àgbà láàdábì lọ́lọ́run náà sì gbogbo àbálọ ayé níta Yorùbá yìí o àfa àti déwù ọ̀bátọ̀ sínú déwù rẹ̀ kò sí o. ìyá àbúrò kúmọ̀lá. wọ́n fi lẹ́sìn bọ̀rọ̀ mi jẹ́ fẹ́ fọ̀rọ̀ kalẹ̀ yìí kó lọ gbé lọ. ẹni tí àbọ̀bọ̀ kan déwù kò sí
à ń tọ̀rí kí n bá ṣá àwọn kéwù náà ṣàrà ó bá ṣàgídí ọmọ kéwù táyàtàbí yan ọmọ kéwù àdàbí àní ẹni bọ́ọ̀dì tó bá wà láyé àdàbí àpò òun gbèsè ayé rẹ̀ kó o ní sórí rẹ̀ mọ́. أنا أدبي قه سمريون أدبي قه كل سمريين أدبيون وكل أدبيين سمريون أهو أبا أسويامي بابا أبا مفتي أسويامي فينا يمكو ó ti pẹ́ gan nínú dáì fàǹsì yìí tó fẹ́ràn yìí òun gan náà wọn náà fi lórí ẹ̀ láì fọ́ orí rẹ̀ yóò sì di ìpínlẹ̀ láì. Àmín. Bó ṣe wà ẹgbẹ́ tó lọ́dọ̀ ni ẹ o torí pé àwa la ní ọ eye sọ ọmọ àdúgbò kankan mà lọ́rin ní ọ ẹ ń bá fọwọ́ sí ju ebi kan fún ọkọ̀ gbogbo àní ọmọ àlè lòun náà gbogbo lòun náà ti wá ẹ ń tọ́ àdìmọ́rí wo ẹ̀sùn ìdájú dáhùn ẹ̀sùn ìdájú wàmí ní ẹ̀sùn ìdàgbùtù dáhùn ẹ̀sùn ìdàsíkùtù ẹ̀dá pẹ̀lẹ́ yàn ẹ̀sùn ìdájú ni ìdára ti bá ẹ̀kọ́ tí exist iná àlọ́ńdọ́ mi èèyàn bẹ̀ ọmọ àlọ́rin ní ọ ọmọ àlọ́rin tí ọmọ àlọ́rin tó dúró lẹ́yìn gan tí ò ṣe lọ lẹ́yìn kọ́ gẹ́gẹ́ bí ó ṣe pàtó ọjọ́ lọ́wọ́ ọmọ àlọ́rin tí ń wọlé ọmọ àlọ́rin ẹgbẹ́ ọmọ yà sí ọmọ àlọ́rin tí ń wọlé ọmọ àlọ́rin ẹgbẹ́ látàgbé àfa àwọn aṣọ ìmọ̀ òsì òyẹmí àgbàbúrú ní ọkọ̀ náà ẹgbẹ́ yìí rẹ̀ àjọwà ń bẹ̀rẹ̀ mo kọ́ ní kẹfọ́ náà mo ní àlùlí kàmáàlì àṣọ́bìrú náà níjọ́ náà àlùlí kàmáàlì àṣọ́bìrú. àlùlí kàmáàlì àṣọ́bìrú náà àlùlí kàmáàlì àṣọ́bìrú. àlùlí kàmáàlì àṣọ́bìrú náà àlùlí kàmáàlì àṣọ́bìrú náà. أصابرون أهل الكمال أصابرون فيكون أهل الكمال أصابرون أهل الكمال أصابرون أهل الكمال أصابرون أهل الكمال أصابرون أهل الكمال أصابرون
àwíyé àgbà lórí àwọn tí gbogbo àìbúrò mú dání tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ń tẹ̀lé gbogbo àìbúrò káàkiri tí ń jáde sí ìwọ́n náà wí.